ó ga ó lágbára ó ga ọ mò ń kọjá bọ̀ láàárọ̀ ẹ̀ mo kàn rí ilé Muyideen bíbá ilé Muyideen lélẹ̀ ẹ wo igbó bó ṣe sọ̀ráǹdẹ̀ ẹ wo igbó ẹ wá lọ wo bíbá ẹ rí ìmájì ẹ wo everything táyà ẹ wo ifá ilé Muyideen lẹ̀ ń wo igbó ẹ wá jẹ́ káwọ́ environment ẹ wò igbó yìí. Báwo náà ṣe máa fi irú nǹkan báyìí táyàn lọ rẹ̀ téèyàn wá sọ pé òun ò wá fẹ́ mọ́ ẹ wò bó ṣe wáyé wọ́n ti jùpọ̀ fún o wọ́n ṣàrí tẹ̀lé wọ́n ti jùpọ̀ fún o ṣáàjì ẹ wo backyard ẹ wo ìpele ibi báyìí ló jáde sí kitchen ẹ wò igbó rẹ̀ ṣé ó yẹ kó rí báyìí ẹ rí pé kò ń ṣàárín igbó kọjú sí ibà ṣe rí pé àárín ìlú ni because this is a developing estate ó yá kọjú sí kán kọ́ adúrú ilé báyìí fún yàn kó wá sọ pé òun ò sìn fẹ́ mọ́ ogun ò ní jà yín lórúkọ Jésù ẹ wò ẹ̀yìn kùlé ni mo wà yín ṣé ẹ ti rí ẹ̀yìn kùlé la wà yìí o ẹ wò ẹ wo gbó ẹ̀yin wo lẹ mọ Muyideen ẹ̀yin wo lẹ jẹ́ kí n gbà bí ìbáyìí wọlé ẹ̀yin wo lẹ mọ Muyideen ẹ sọ pé kó máa gbénu ilé ẹ̀ Àgbàlá Gabriel ò bá jẹ kò ṣe kankan sí o bàbá ti ní kó máa bọ̀ kò sígbà kan lọ Àgbàlá Gabriel fìgbà kankan sọ pé kí Muyideen máa gbénu ilé báwo náà ni máa kọ́rú ilé fún yàn ọ̀rọ̀ pé òun ò sì ń gbé bẹ́ẹ̀ ẹ wò ṣé èso ogun ṣá ṣé ẹ rí báyìí ẹ wò kí lè lè sọ́kàwé lélẹ́yìn òkú wọ́n ṣe pọ̀ níbi tó máa yàgbẹ́ sí bí sì sọ́kàwé ṣé ẹ ti àwọn tí wọ́n kọ́ ilé fún Muyideen ṣé ni wọ́n lè dùn báyìí láti irú nǹkan tó ń ṣẹlẹ̀ nígbà tí n sì ṣe pé bóyá Àgbàlá Gabriel lè dànù pé kó má gbénú ilé wọ́n ní gbégun ẹni bá jóre orí a máa yá ni lẹ́yìn àgbà wí ṣé àwọn tí wọ́n ran Muyideen lọ́wọ́ ṣé ni wọ́n lè dùn báyìí láti rí pé nǹkan tí wọ́n invest lé lórí ó wà wasted kì í sì ṣe pé bóyá bàbá ní ó mọ̀ gbénú ilé Àgbàlá Gabriel ò bínú rárá kò sì ní pé kó máa wá sí church kò disturb ẹ̀ kò ní tó bá fẹ́ padà sí kò ní tó bá fẹ́ ṣe mùsùlùmí ẹ̀ kó má ṣe bàbá gan fìgbà kan sọ pé kó má ṣe muslim wọ́n kàn gbé wá pa láti lè deliver ẹni pé káyé ẹ̀ kó lè yí padà ẹ wá wọ environment ẹ wọlé ẹ wo bó ṣe rí ẹ wò ṣé yẹ kó rí báyìí ṣé ẹ ti rí a ti padà síta ṣe the everywhere is not being developed lọ́jú báyìí ẹ̀yin tẹ́ ẹ bá mọ Muyideen ẹ sọ fún Muyideen pé kó wá máa gbé inú ilé ẹ o ẹ̀yin tẹ́ ẹ bá mọ Muyideen ẹ sọ fún pé kó wá máa gbé inú ilé Àgbàlá Gabriel sọ fún máa gbé inú ilé beautiful dog kó ṣe o solar standby solar ní má ṣe sí ìbàyè standby tẹ́ pé tó bá tan náà báyìí permanent iná solar tó ń tẹ́ bá wọ kitchen tẹ́ bá wọ sitting room everywhere is well equipped èmi mọ̀ pé ibi tí Muyideen gbé báyìí kò lè dá tó bí báyìí láìláì òun ló ní ilé ìwé ilé ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó lé ẹ̀ kò sẹ́ni tó bá ẹja kò sílẹ̀ ẹ̀yin tẹ́ ń wò wá ogun ò ní dorí yín kọnú gbó ogun ò ní borí yín o but mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ̀ tẹ́ bá ní nọ́mbà Muyideen lọ́wọ́ ẹ bá mi fi sí comment section kémi fún àná kí n bá sọ̀rọ̀ àtẹ̀yìn tẹ́ bá mọ̀ ẹ sọ pé Àgbàlá Gabriel ò lè òkú àmọ́ gbé ní ilé ọ̀dọ̀ because ẹ̀yin tẹ́ náwó inú yín ò lè dùn láti irú nǹkan tó fi yín láàárọ̀ ẹ̀ láìláì kò pọ̀ sí. àti bàbá Suebebe náà ọ̀dọ́ wọn nìyẹn. ṣé ẹ rí báyìí concentrate síbi tí bàbá Suebebe lélẹ̀ ṣé ó yẹ kó rí báyìí àwọn ọmọ bàbá Suebebe bàbá ti kú ǹsìn kọ́lọ̀ fọ́run kẹ́wọn
ṣé kò yẹ kí wọ́n wá kán wá jókòó sí kán ṣe environment ẹ̀kọ́ fún ẹ̀ àbí yàtọ̀ sí yẹn gan ṣé kò yẹ kí lára àwọn ọmọ bàbá kan máa gbé inú ilé ń bì báyìí gbogbo ẹ̀ náà equip inú ilé fine gan gbogbo ẹ̀ bẹ́ẹ̀dì wà àga wà gbogbo ẹ̀ kitchen equipment everything wà decent. Ẹ wo imí ewúrẹ́ níwájú ilé imí ewúrẹ́ lélẹ̀ ṣé yẹ kó wà báyìí ládùúgbò ilé tó fine tó báyìí ẹ wò. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Ẹ wọlé. Téèyàn bá ti gbénu ilé oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀ èmi máa tó fa erùpẹ̀ ń bíbá yìí but by the time tí Àgbàlá Gabriel fi ń kọ́lé gbogbo nǹkan báyìí kò sí níbẹ̀ ẹ wò wọ́n ti faná sínú ilé everything ti wà ó sì ń lo solar nísìnyí báyìí iná ti dé àdúgbò wa oníkálukú ti ń mọ́ná wá wọlé tó fáìn tó báyìí ẹlòmíín sì ń bẹ́ẹ̀ sí tẹ́lẹ̀ pé àti ló wọlé sí gan kò ń ṣe nǹkan tó yìí sí ẹ wò. Backyard lélẹ̀ sọ́kà wèrè wọ́n ṣe pé wọ́n àní tẹ́lẹ̀ tán fọ́gbẹ́ sí o. Ṣé ẹ ti rí? Ṣé Adémọ́lá Amọ̀sán ò wá try? Ṣé wọ́n á try fún Muyideen? Ṣé wọ́n á try bàbá Àgbàlá fún bàbá? Ṣé wọ́n á try fún Suebebe? Èmi náà tí mò ń sọ̀rọ̀ yìí ọlá Ọlọ́run ọlá Àgbàlá Gabriel ni mo jẹ if not ogun ìbá ti borí mi lórúkọ Jésù ogun ò ní borí yín. Irú èèyàn wo gan ni Muyideen jẹ́ ẹni lórí òní fìlà? Pastor Gabriel pàdé Muyideen níbi tó ti ń ta fóònù tajà ní ojú pópó. Àwòrán tí ẹ̀wọ̀n yìí lójoojú àkọ́kọ́ tí Pastor Gabriel pàdé Muyideen. Ó mú Muyideen wá sí church ó tún gbé wá sórí ayélujára ó ní kí àwọn ọmọ Nàìjíríà kí wọ́n ṣàánú fún Muyideen ó nítorí ó nídìí ìrànlọ́wọ́. Àwọn èèyàn dìde ìrànlọ́wọ́ fún Muyideen wọ́n dáwó fún un lọ́pọ̀lọpọ̀ wọ́n kọ́lé fún un wọ́n fẹ́ ìyàwó fún un kódà wọ́n tún gba ṣọ́ọ̀bù ńlá fún Muyideen. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ Muyideen ní Pastor Gabriel ń bá ìyàwó òun sùn. Ọ̀rọ̀ yìí di wàhálà gan-an níbi ọdún méjì sẹ́yìn lórí ayélujára. Ẹ̀yin tèmi kí ni ká tún pè ti bàbá Suebebe tí Pastor Gabriel tún ṣàánú fún tó tún kọ́lé fún. Àwọn bàbá Suebebe mà wá sórí ayélujára wọ́n ní Pastor Gabriel fún bàbá wọn ní ìwé ilé kó tó kú. So Pastor Gabriel tún jáde ó ní rárá o ó ní kì í ṣe pé òun ò gbé ìwé ilé fún bàbá wọn ó ní bàbá ló ní kóun gbé dání. Pastor Gabriel bẹ́ẹ̀ tún gbé ìwé ilé fún àwọn ọmọ bàbá Suebebe lẹ́yìn tí wọ́n gba ìwé ilé tán wọ́n àbádàn ilé bàbá wọn. Ẹ wo bí àyíká ilé náà ṣe rí ẹ wo bí àyíká ilé Muyideen náà ṣe rí. Muyideen tiẹ̀ náà òun wá sílé yẹn rárá ó lóun ò ní ìdílé ẹjọ́ ṣé bọ́ ṣe máa wo lé ní tílé yẹn á fi wó ṣé bọ́ ṣe máa wò ó nírọ̀lẹ́ tá fi wó. Àwọn tí wọ́n dá owó fún Muyideen àti àwọn tó dáwó fún bàbá Suebebe ṣé ni wọ́n máa dùn? Nínú àwọn tó dáwó fún Muyideen àti nínú àwọn tó dáwó fún bàbá Suebebe ó rí lára wọn tí ò tí ì kọ́lé. Ẹlòmíì ò rówó ilé san tó ń sọ abẹ́ bridge. Ẹjọ́ ṣé bó ṣe máa wọlé bàbá Suebebe rèé ṣé bó tún ṣe máa wọlé Muyideen rèé? Kí ni ẹ̀yin irú àmọ̀ràn wo gan lẹ lè gba Pastor Gabriel lórí ọ̀rọ̀ ilé méjèèjì yìí torí wọn ò lè fi lé báyìí. Kí gbogbo ojú tó wo ètò yìí mo dẹ̀ kí gbogbo etí tó gbọ́ ẹ ṣé mo dúpẹ́ ẹjọ́ tó bá jẹ́ pé àkọ́kọ́ yín rèé tí ẹ ń darapọ̀ mẹ́tò yìí ẹ bá mi gbọ́ wọlé subscribe button kó lè máa ta yín lólobó ìgbàkúùgbà tá a bá wá sórí afẹ́fẹ́ ó tún dìgbà kan náà.